mo fẹ́ pe gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ jẹ́ mùsùlùmí lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìsìnkú bàbá wa ọba Dhikrlahi Adétọ̀nà Àwùjalẹ̀ tìjẹ̀bú tọ́lọ́run mú sọ́dọ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà wa ò takàsà a sì takò ṣe, ṣùgbọ́n tá a takò ni pé kẹ́nìkan ó gbé ẹ̀sìn rẹ̀ kó wá lóun ó gbé wọnú àṣà wa àbí kó gbé lérí àṣà wa pé dandan gbogbo alágbọ́dọ̀ jọ máa ṣe òun làwa takò. Mo wá fẹ́ pè wá sákìyèsí kan, Sheikh Lukman Ọlánrewájú Uwais, nǹkan kan gbọ́dọ̀ ṣe bàbá yìí o. Mo wo fọ́nrán bí wọ́n ti ń sọ̀rọ̀ lánàá tí wọ́n ti play olóòórùn kan tí ń halẹ̀ mọ́, tí ń dún kòkò mọ́, tí ń halẹ̀ mọ́ pé wọ́n yọ nǹkan lára bàbá ọba Àwùjalẹ̀. Ó ní àwọn ti yọ nǹkan lára Àwùjalẹ̀, ó ní òun ni wọ́n máa fi kó fá, ó ní òun fún mi ní ọjọ́ 7. Gbogbo àwọn nǹkan tí ó kà sílẹ̀ yìí a ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú. Kí ni ìdí tá ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú? Àfáà Pálará ní ìgbà náà lọ́hùn-ún, irú àwọn ẹni wọ̀nyí ni wọ́n so pàǹpá tí wọ́n pa á. 2003 àfáà Àkọ́dó ní Èkó, irú àwọn ẹni wọ̀nyí ni wọ́n pa á. Tí wọ́n bá lè yan yọ nǹkan ẹ̀rín ń pa mí, tí wọ́n bá lè yan yọ nǹkan lára òkú, gbogbo ayé ló ti mọ̀ yín. Tí wọ́n bá ní yan yọ nǹkan lára mùsùlùmí èyọ kan, mùsùlùmí èsì nǹkan kọ̀kọ̀. Kí mo wá fẹ́ lọ ni pé wọ́n wá ń dún mọ́ Sheikh Lukman Ọlánrewájú Uwais. Òkú Àwùjalẹ̀ ò pé wọ́n ti yọ nǹkan lára ẹ̀. Tó ti máa ṣàlàyé ẹ̀ náà ó ní àfáà yìí, nítorí pé ó ń fọwọ́ gbáyà lórí ẹ̀rọ ayélujára, èmi ni mo wẹ Àwùjalẹ̀, ó ti yọ nǹkan lára Àwùjalẹ̀ o. Nígbà tó ń wẹ̀ ẹ́, àwọn òun náà wà ń bẹ̀. Àwọn àwọn ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó tó wà pẹ̀lú ẹ̀ nígbà tó ń wẹ Àwùjalẹ̀. Ṣé o pé àwọn Òṣùgbó bó ò tiẹ̀ ní jẹ́ káwọn Òṣùgbó sín? Ṣé ẹ pè wọ́n síbẹ̀ kan ṣẹlẹ́rìí yín? Bẹ́ẹ̀ fẹ́ pé àwọn Òṣùgbó, ṣé ẹ pé àwọn òdì tó jẹ́ mẹ́sẹ̀ ọba? Bẹ́ẹ̀ pé àwọn òdì, ṣé ẹ pé àwọn aṣòkùtẹ̀? Àfáà yìí ó jẹ èèwọ̀ o, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. À ń fọwọ́ gbáyà lórí ẹ̀rọ ayélujára, èmi ni mo wẹ Àwùjalẹ̀ nígbà tá a. Ẹ jẹ́ arántí ń tó ṣẹlẹ̀ sí Apálará o. Gawat àmọ́ bí tí bàbá ìwọlẹ̀ sí lónìí yìí o, bóyá wọ́n kú ni bóyá àrùn ni àwọn ìjọba ìwọlẹ̀ sí lónìí, wà láti mọ tí ń ṣẹlẹ̀. Sheikh Lukman Ọlánrewájú Uwais, ojú ti la o, ojú ṣe kíni, ojú ti la. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Muslim lawyers, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ agbẹjọ́rò, tẹ́ jẹ́ mùsùlùmí, àsìkò tó ń tẹ́yìn náà sọ fọ́lọ́run pé fi kó pa sẹ́sìn nínú ayé, òun ló dé báyìí nísìn. Bàbá tó sọ pé Sheikh Lukman Uwais Ọlánrewájú pé wọ́n yọ nǹkan lára Àwùjalẹ̀ tìjẹ̀bú, bàbá ẹ̀ gbọ́dọ̀ mú ẹ̀rí àrídájú wá lórí pé wọ́n yọ nǹkan lára Àwùjalẹ̀ tìjẹ̀bú o. Ṣé ẹ mọ̀ pé Sheikh Lukman Ọlánrewájú Uwais láwọn fún bàbá ẹ̀ ní 72 hours láti sọ̀gbà tí àwọn yọ nǹkan lára òkú Àwùjalẹ̀ ìjẹ̀bú nígbà táwọn ń wẹ̀. Tí ìbá epo orí yẹn bá ti dàrú, èyí tẹ́ ẹ máa ṣe ń tálákátá bá jẹ ní ṣẹ́gi ní lọ́mọ ẹgbẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀, mo ti wẹ òkú dáadáa. Bàbá tó bí mi mo wẹ òkú wọn fúnra mi. Ẹ̀yin tó jábùrú bàbá mi náà tó jábùrú bàbá mi mo wẹ òkú wọn. Àkọ́kọ́ ni pé bàbá tó sọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ àwọn pípì àwọn èèyàn yóò ní làákàyè ni pé Sheikh Lukman Uwais Ọlánrewájú wọ́n wà pẹ̀lú Àwùjalẹ̀ fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Bàbá tèmi náà gbé ọ̀dọ̀ ẹ̀ tí mo gbọ́dọ̀ wọn dáadáa tọ́jú bàbá tó bí ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ tí mò ń sọ àwọn tó mọ̀ tọ́jú ọmọ wọn tó máa rí wọ́n mọ̀ pé tí mo sọ òdodo ni. Èmi ni mo wẹ̀ wọ́n nígbà tí wọ́n kú. Lára tí wọ́n sọ náà ni pé ẹni tí ó bá wẹ̀ òkú gbọ́dọ̀ jẹ́ tó súnmọ́ dáadáa, tọ́mọ ọba lè wẹ̀ kọ́mọ wà ń bẹ̀ nígbà tí ẹni tó súnmọ́ ọba wẹ̀. Ẹ wá sẹnu yànmọ̀yànmọ́ wá bọ́ta, èyí yóò pònú ọkọ̀ ya Saheed náà tó náà wà ń Kòròdú yẹn náà tí halẹ̀ má bá Olúwo tilẹ̀ wò ń jò ní fẹ́ gbogbo halẹ̀ rẹ̀ nítorí ọkọ̀ lọ kojú ẹ̀kọ́ lọ́kọ́ bọ́ta kọ́ dọ́ bojú ó lóun fún àbá Olúwo ọjọ́ 7 nǹkan kan sí àbá tó ń dẹ́gbẹ̀rin ni òun ní gbèsè ayé ẹ̀wọ́ ọ̀pọ̀ táàrí mọ́. Ẹ wá bọ́ta ẹ wá ní kinní kan tẹ́ ẹ bá ti fa gbùrú ọ̀fàgbó. Mo ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín bí tá a bọ̀rọ̀ wá dá ń bọ̀rọ̀ lọ́nà Yorùbá ní ìsìn. Tẹ́ ẹ bá dúró pé dandan ẹni tó bá ti jọba gbọ́dọ̀ ṣe ìpèbí, gbọ́dọ̀ wọbi kan Òṣùgbó kan ṣẹ́gbódodo ọ̀rọ̀ ẹ bá débi wípé
ẹni tó bá ti jí ọba tó bá lóhun àfikà wọn mọ̀ wọ̀pẹ̀ bí tí ì bá ti ṣe tó bá jẹ́ mùsùlùmí tẹ́ bá ní dandan pé torí pé jẹ́ mùsùlùmí torí pé kò ní wọ̀pẹ̀ bí ní òfin jẹ ní òfin níjọba ẹjọba tí ẹ bá dé pé ẹ mọ ìjọba tí yín lọ́tọ̀ yóò mọ pàṣẹ lẹ́yìn Òṣùgbò ẹ̀yin ajá tí ń gbọ́ àbílẹ̀ pẹ̀lú ayín àtẹ̀yìn ẹlẹ́bọ yóò mọ pàṣẹ fún yín kò sì ní kò wọn ò sì bí dáa kọ́ pàṣẹ nínú ìlú tí mùsùlùmí bá pé àwọn fẹ́ sọ̀rọ̀ kí mùsùlùmí ọmọ bọ́ta kódà kọjá aago kan òru ẹkún mọ̀ wá dáadáa kì í ṣe pé a fi ń ṣe àlẹ́ àbí nǹkan ẹ mọ pàṣẹ yín àṣẹ yín ọmọ múlẹ̀ láàrin yín tó bá ti dọ́dọ̀ mùsùlùmí àṣẹ òní nítumọ̀ Ọlọ́run ṣe wọn àkúṣe lára ti ní ìdarí tẹ̀tẹ̀lẹ̀ ìmáàmù olù yọkàn dọba lọ́wọ́ kan ni kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ìmáàmù wa ṣe ìmáàmù wa lù yọkàn dọba lọ́wọ́ kan ni àbí kí mùsùlùmí ọmọ yọba tiẹ̀ tẹ́ pé ní tí ó fi máa ṣe Kùránì ló fi máa ṣe láàrin ní tí ó fi máa sọ pé kíní kankan táwọn máa lòrà ní Kùránì dà tààrà ní tá à ń fẹ́ ó dé lọ́wọ́ ẹ̀rọ nù torí náà kẹ́ jókòó ara yín jẹ tó bá sì dé lẹ́tàn yín ní ó dùn torí pé mélòó lára yín mélòó gbogbo yín mélòó lẹ mọ̀ ní ẹ bá ń ja yín lè kan náà ẹ parẹ́ yan ni àwọn kan tó wà lórí òkè ìlú òyìnbó lọ wọn á máa jánu lórí ẹ̀rọ àgbàgbé ẹni tí ẹ pé tẹ́ máa jalè kan náà kan máa lásán ara rẹ̀ ó dáràn jẹ ni òun náà máa jánu lórí social media ń gbẹ̀bí social media ti fún wọn lágbára yóò máa jánu. èmi ò wá bẹ́ẹ̀ nìkan kan já wọn ò sì dùn kòkò mẹ́nìkan ṣùgbọ́n ẹ jókòó ara yín jẹ́ tẹ́ ẹ bá jókòó ara yín jẹ́ ẹ gbóòórùn bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ bá ń dá wà láàmú jù mùsùlùmí ò sí àwa mùsùlùmí àṣì fúnra nu àṣìṣì fún òsì mo fọlọ́run búra ẹ dán wa wò ẹ lè yẹ wá wò ẹ kú mọ̀ pé àwọn mùsùlùmí àní gbàgọ̀jẹ̀ àní gbára dáadáa láàyè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹ jókòó ara yín jẹ́ o òun kálukú mọ ibi tí ẹ̀dẹ̀ bàbá rẹ̀ dé o òun kálukú sì mọ ibi tí agboolé wọn dé òun kálukú sì mójúlé wọn òun kálukú sì mẹ̀sìn ẹ̀ lórí ìdí èyí kò jù bá ń lọ nǹkan kan gbọdọ̀ ṣe Sheikh Lukman Ọláníwájú Uwais o